Aláròyé máa wí o. ṣẹ́yìn náà ti rí lẹ́tà tí Arẹ́gbẹ́ṣọlá kọ sí Oyinlọ́lá? Èyí lohun tó wà nínú rẹ̀. Mínísítà tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ti bá akọ̀wé àpapọ̀ nígbà kan rí fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá dáwọ́ dùnú ayẹyẹ oríkádún ọdún karùndínlọ́gọ́rin tó pé lórí òkè èèpẹ̀. Nínú lẹ́tà kan tí Arẹ́gbẹ́ṣọlá fúnra rẹ̀ fọwọ́ sí lọ́jọ́ 6 oṣù kejì ọdún yìí ló ti ṣàpèjúwe Oyinlọ́lá gẹ́gẹ́ bí ẹni tí kìí ṣe alágàbàgebè tó sì rọrùn láti mọ inú rẹ̀. Ó ní tinútinú mi mo bá ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá ẹni tí mo gba ipò lọ́wọ́ rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà dáwọ́ dùnú oríkádún ọdún karùndínlọ́gọ́rin lókè èèpẹ̀. Ọmọọba Oyinlọ́lá ti gbé ìgbé ayé tó ṣe é mú yangàn nígbà tó wà lẹ́nu iṣẹ́ ológun àti nígbà tó wà lẹ́nu iṣẹ́ ìlú. Gẹ́gẹ́ bí sójà, ó gba ìgbéga lóòrèkóòrè látàrí iṣẹ́ takuntakun tó ń ṣe títí tó fi di ẹni tó ń darí àwọn ọ̀wọ́ ogun tó sì ṣojú orílẹ̀-èdè yìí láti ṣètò àlàáfíà nílẹ̀ òkèèrè. Iṣẹ́ rẹ̀ nínú ológun dé ibi tó lápẹẹrẹ rere títí tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí gómìnà ológun nípínlẹ̀ Èkó. Ó sì ṣe ojúṣe náà pẹ̀lú ìkóra ẹni níjàánu àti àfojúsùn rere nínú ìjọba tiwantiwa lórílẹ̀-èdè Nàìjíríà. Ó tún dáhùn ìpè fún ìsìnrú ìlú nípasẹ̀ dídi gómìnà alágbádá nípínlẹ̀ Ọ̀ṣun. Ìdí nìyẹn tí orúkọ rẹ̀ fi wà nínú ìtàn mánigbàgbé gẹ́gẹ́ bí gómìnà ológun àti ti alágbádá nípínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè yìí, èyí tó fi hàn ìgbẹ́kẹ̀lé tí àwọn ènìyàn ní nínú rẹ̀ àti ìwà adarí rere. Lọ́dọ̀ tèmi, mo rántí dáadáa ipa ribiribi tó kó lásìkò àtúnyànsípò mi lọ́dún 2014, ìgbaniníyànjú àti àdúrótì rẹ̀ lásìkò tó lágbára náà jẹ́ mánigbàgbé fún mi. Ọmọọba Oyinlọ́lá jẹ́ ẹni tí kìí ṣe àgàbàgebè, ó ní ìwà ọmọlúàbí púpọ̀, eléyìí tó jẹ́ ìwà ìkóra ẹni níjàánu láti ibi iṣẹ́ ológun tó sì tún dúró lórí ìgbàgbọ́ rẹ̀ tí kìí yẹsẹ̀ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Pẹ̀lú rẹ̀, ó rọrùn láti mọ ibi tó dúró sí àti ìgbà tó bá wà pẹ̀lú ẹni, kì í dalẹ̀ ẹnikẹ́ni. Ó ní ẹran ìfẹ́ lára, kí a lè sì máa dá mọ̀ níbikíbi tó bá wà. Kì í ṣe oníkebèkebè ẹ̀dá. Yálà èèyàn fẹ́ràn rẹ̀ tàbí èèyàn kò fẹ́ràn rẹ̀, kò ní fi hùwà. Èyí sì jẹ́ àmì adarí tòótọ́ tó ń fi ń lọ́lẹ̀ níbikíbi tó bá lọ. Gẹ́gẹ́ bó ṣe ń ṣe ayẹyẹ ọdún karùndínlọ́gọ́rin yìí, mo kí òun àti ìdílé rẹ̀ kú oríire. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fún ní ẹ̀mí gígùn nínú àlàáfíà, okun pípé àti agbára láti túbọ̀ máa sin Ọlọ́run, ọmọnìyàn àti orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ kú oríire ọjọ́ ìbí ọdún karùndínlọ́gọ́rin. Arẹ́gbẹ́ṣọlá ló gba ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá lọ́dún 2010 lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó gbọ́ ẹ̀sùn tó ṣúyọ lẹ́yìn ìdìbò nígbà náà. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.